ṣẹ́rí ẹ̀yin èèyàn mi ẹ má yẹ ká tanra wa o, ká má fẹ́ kọ́ tanná fúnra wa. Yorùbá gbọ́n, wọ́n ní òye, wọ́n ní làákàyè tó pọ̀, pàápàá jùlọ Yorùbá mọ ọ̀rọ̀ gbọ́. Ẹ rántí tweet kan tó wáyé látọ̀dọ̀ Small Doctor ní 27th of April just last month yìí. So àwọn èèyàn ti react lórí ẹ̀ gan, different reactions ló ti ṣẹlẹ̀ lórí ẹ̀. So though no ó àdí ẹ̀ níbẹ̀ wípé I stand to be corrected, but àwọn èèyàn wá jẹ́ kó máa yé pé àtìyàn akátá bá tiẹ̀ wá léwó ṣẹ́nu ẹ̀dìyẹ ló yẹ ká ti gbọ́, because 95 to 97% of people believe wípé Fuji music gangan ló make the Small Doctor ní nǹkan tó jẹ́ lénìí. So ẹni tó wá jẹ́ dádì ẹ̀ nínú music industry wọ́n ti jáde o, wọ́n wá jẹ́ kó yẹ pé lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ yẹn lọ fà ó pọ̀ díẹ̀. Ẹ jẹ́ ká subscribe sí Àkọ́ TV, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ comment sí fídíò yìí nǹkan tẹ́yìn náà bá rí sí. If you want
oríṣiríṣi náà ti jà yìí fún yìí. Àwọn tó àdé jí mọ́lá tó àwọn gbádùn ẹ̀jẹ̀ àmà dúpẹ́ ìgbà tó jó ògún lè pàṣẹ. Àwọn tó bẹ̀bẹ̀ wọ́n mọ́ra wọn jí mọ́lá. Àwọn tó ṣẹ́kù nísẹ̀yìn wọ́n dúpẹ́ tí wọ́n bá tó. Ogun Ajayi Ajíwá àwọn tó bẹ̀rẹ̀ nígbà tó ti rọjú kúnlẹ̀ lábàgàmì àlàbíkà dúpẹ́ tí wọ́n. Alọ́gbọ́n tí àwa ò lè jagun ni. Àṣèdè nígbà ogun fújì máa ṣe ojú wa. Alọ́gbọ́n tí ń yà wá. A ò lè jagun ní làbàgàmà àti àdìsọ́lẹ̀ bọ̀tí a lè jagun ní. Àti àdìsọ́lẹ̀ ṣùgbọ́n a ò lè jagun ní. Àṣèdè ìgbà tó rọ̀ tí ó làbàgà ara ń yá. Tó yẹ tẹ́lẹ̀ kí pé ó ní fújì bàbá ní ara wọn lóde làbàgà nípa yẹn. Bóyá ká gbogbo pé ṣíà. Onígbàlù kó àbíjọpọ̀ ìbá àti òwúrọ̀ làkàtà dání. Torí nípa àtòmá ní ìwé lórí ìṣẹ́ àkàn. Òṣùpá onílé ìjókòó sí òkun nílẹ̀ ọ̀fẹ́ká ìmẹ́ta. Ó fèsì rẹ̀ bá ní ìwé lórí ìṣẹ́ àkàn nílẹ̀ ọ̀fẹ́ká. Adéwálé àyíká onílé ìjókòó sí ó bá tó. Láyíká bá ní ìbò jíbọ́ o lórí iṣẹ́ àmì ìpáyọ̀ o kí bí àwọn olè pẹ̀ fún àtàwẹ́wẹ́ bí ìsúlẹ̀ o bàbá olè o onílé ìjókòó sá. Bíbélì alùpùpù ní tóun bá ní ìjọ bá sọ lórí iṣẹ́ àyàkọ́ mo rí ìtọ́jà àlàyé ọmọ àdìgún onílé ìjókòó sí a. Báyà àwọn káàdì ó sọ fún àdúgbò o. Lórí iṣẹ́ àwọn bàbá fíà tó rí a. Ẹ̀tọ́ akọni ní ṣíná o onílé ìjókòó sí a. Báyìí ìdè láti ní ìbàdí ìdè lórí iṣẹ́ àmì ìbáyẹ̀wò. Ó wà. Akọ̀ọ̀dé kọ́rẹ́sì onílé ìjókòó lè wo. Gba ìṣàkóra ṣe ìgbà dídé o. Lórí iṣẹ́ àgbègbè o. Ọmọ mi ti rí ilẹ̀ dà o. Àlàmọ́ ṣe onílé ìjókòó lè wo. Ìgbà yẹn nìyẹn. Lọ́wọ́ yẹn Alábí Pàṣẹ ṣùgbọ́n o. Ìgbà mú kò kí o yí wá. Mo lè gbé fún tírí lẹ́dà pé gbà lọ́wọ́ mi. Kò ní dáàbò, á mú. Ìsá ìlú òṣùpá. Tó bá jẹ́ ọ̀la máa kà lẹ́kọ̀ọ́. Tó bá gẹ̀jẹ̀ bá sí òwe mẹ́tàn. Tó bá mọ̀ mọ́ mú ìtàn dákẹ́ o gbà. Kò ní dá ọ̀sọ̀rọ̀. Ó ti rọjú nísẹ̀yìn àlàáfíà. Láṣẹ ń dúpẹ́ ọ̀la àbámẹ́ àlàáfíà yóò wá. Ẹyin náà, ẹ má sọ pé kò sí fújì mọ́ màá sọ ó jí bá o. Mo fẹ́ kó yí o nàbà àgà mọ́ sọ. Ó wà yà wà lórí àlàáfíà. Ìsìn àjọ jẹ. Ẹ má sọ bẹ́ẹ̀ pé fújì ti wọlé owó létí. Kò tí ẹ fẹ́ lóyún. Lọ́jọ́ pé orí àwa òní ìmúlẹ̀ ìjíbọ̀ o ẹ̀kọ́ ojú ọ̀làwà tó para ẹ̀. Sísẹ̀mù àwa òní ìmúlẹ̀ ìjíbọ̀ o ọ̀pọ̀ orí wa làwà ràdá bá dé kalẹ̀. Ẹ̀kúnnú ẹ̀kún lè bá tó. Ẹ̀bí ìṣòrí kan làwà rà lọ́fẹ́ lọ́wọ́. Ẹ bá wá sọ pé sí fújì wọn o. Ilé ẹgbẹ́ káwọn ọmọ ìgboro wá gbọ́. Ilé ẹgbẹ́ káwọn ọmọ wà mẹ́ẹ̀má ti máa ṣe. Àwọn tó fẹ́ ṣe ìwẹ̀ ní ìfọmọ. Àwọn tó fẹ́ ṣe ìpẹ̀sílẹ̀ ìdíwá. Àwọn tó fẹ́
ṣòkò àgbàlagbà làbájára yá. Àwọn tó fẹ́ sọ ìjọba òní wá ilé fẹ́ kọ́kọ́. Sórí yìí ó lágbàgà àwùsẹ̀ tí ojú wákàtí kan lọ. Sórí yìí ó lágbàgà máa ṣe ó ká kó gbogbo ẹ̀pọ̀. Òjò kò ṣẹ́jú náà lágbàgà máa ṣe ẹni ṣe tán. Ẹ wá ní kò sí ìfújì ìmọ̀ òun múlẹ̀ láàbàgà.